بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وآله وصحبه أجمعين. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó tún fi àyájọ́ tèní tó fi ta wá lọ́rẹ. Òun náà ni gẹ́gẹ́ bí ṣe ń bẹnú àkọọ́lẹ̀ rẹ̀ tipẹ́tipẹ́ lóníká tó nípàdé lọ́jọ́ tèní. Àtọrọ lọ́dọ̀ Ọlọ́run ọba náà kó ṣe ìpàdé náà ní sábàbí oríire fẹ́mi àti láyé àti lálùkìyàmà. Èyí tí ń bẹ pẹ̀lú wa nínú ìdùnnú, Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ mọ́. Èyí tó kù tí ètò ń ṣe bí ẹni jọ ìbànújẹ́, Ọlọ́run bá wa sọ́ di ìdùnnú, kó gbé ìbànújẹ́ kó nú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Ọlọ́run kó yáfi gbogbo wa, Ọlọ́run kó foríjì wa, kó foríjì gbogbo àwọn tó ti ṣáájú wa tán ti kọjá sọ́dọ̀ Ọlọ́run. Àfàsìkò yìí fi tọrọ fún gbogbo àwọn olùgbọ̀wọ́ ètò níléeṣẹ́ Sunna TV. Bẹ̀rẹ̀ látorí àwọn ọmọ bàbá wa Alhaji Sefu Saka Rikoshi. Ọlọ́run bá dúró ní alámójútó fún gbogbo àwọn ọmọ náà. Bá wa lékún àrísìkí wọn sí dáadáa, bá fi albarka sínú ìgbésí ayé wọn àtàwọn ọmọ wọn. Wọ́n bá foríjì àwọn òbí wọn àtàwọn òbí tiwa náà, àtàwọn àfáà wa àti gbogbo àwọn onísábàbí ire nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. Bákan náà là ń tọrọ fáwọn olùdarí wa nílé iṣẹ́ yìí, àwọn Dr. Abdulrahim Shitu Thani, Ọlọ́run bá yolùṣọ́ wọn, bá kún wọn lọ́wọ́, mọ́ dáwọn dára wọn, ọlánú rẹ̀ Ọlọ́run. A tọrọ fún gbogbo àwọn òṣìṣẹ́ nílé iṣẹ́ yìí lọ́kùnrin àti lóbìnrin, àpadà sí ibú Ọlọ́run ní jẹ́ ó tọ́ sẹ́nìkọ̀ọ̀kan yín. Gbogbo èèyàn olólùfẹ́ ilé iṣẹ́ Sunna TV Yorùbá tó kalẹ̀ sí ìlú Benin, a kíra wa pé ká káàbọ̀ sórí ètò ìdánilẹ́kọ̀ọ́ nípa bá ṣe ń ka Al-Qur'an. Ọlọ́run kó dákun kó jọ kó ṣe wá ní Al-Qur'an, kó fi wá sínú ìjọ àwọn Al-Qur'an. Gbogbo ohun tí ń jẹ́ àdéhùn àti ìwé òdùnnú tí ń bẹ nínú Al-Qur'an, Ọlọ́run já nípinnu èyí tó pọ̀ ń bẹ. Gbogbo ibi tí ìlérí ìyà àti ìbínú tọ́lọ́run ti fi sọ̀rọ̀ kalẹ̀ sínú Al-Qur'an, Ọlọ́run má ṣe wá lẹ́ni ẹ̀. Gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ wa láti bí àsìkò díẹ̀, Ọlọ́run ní pé kí a padà forí tarqiq àti tafkhim ká ti forí ẹ̀ sọlẹ̀ wá lọ. Ìgbà wo la ṣe tarqiq, ìgbà wo la ṣe tafkhim tí ó sí àní-àní. Ìgbà wo ni tarqiq àbí tafkhim wọn ṣẹlẹ̀ tó sì ṣe ń gbàgbọ́lá fún tarqiq. Ìgbà wo ni ó ṣẹlẹ̀ tó ṣe ń gbé tafkhim lápadà gbọ́lá fún. Ọlọ́run ti ní pé kí a dá àwọn odò yìí kọjá,
àti ṣèyí tó pọ̀ nú àwọn àlàyé lórí àwọn ọ̀rọ̀ yìí. ohun tó dá fún gbogbo wa gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ohun ní pé tá bá ti ń rìn lọ síwájú ká tún máa yẹ ẹ̀yìn wò díẹ̀díẹ̀. lónìí ibi tá gbà lọ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tá ti kọ́ ní ìdájọ́ nú Al-Qur'an tá ti kọ́ kọjá lọ́lọ́kan òjọ̀kan a kà bí súra mélòó kan tá gbé àwọn ìdájọ́ yìí yẹ̀wò. báwa bá ṣe ń gbé yẹ̀wò ń bí tá rò pé ṣé ó jókòó ẹ̀yin náà mo bá gbé yẹ̀wò ẹ má tẹ̀lé wa ká lọ ẹ má fi wò ń pé ṣé ẹ̀yin náà rí mú bẹ́ẹ̀. dandan sí leléyìí nítorí wípé ohun tó fẹ́ ṣẹ́kù kò wá níwájú Ọlọ́run òun náà ni kíkà Al-Qur'an. a sì lè ká bó ṣe wà àfi ká kà bọ́lọ́run bá ṣe gbé kalẹ̀. a sì lè rí kà bọ́lọ́run ṣe gbé kalẹ̀ àfi ká kọ́ látẹnu àwọn ẹni tí Ọlọ́run bá fún bẹ̀rẹ̀ látorí Ànábì Muhammad sallallahu alaihi wasallam fi kan bú àwọn sàhábà àwọn tabi'in àwọn salaf lẹ́yìn wọn fi kan bú àwọn àfáà tó ṣe ń gbé bá ń wo ètò kíkọ́ ẹ̀kọ́ wọn ṣíṣẹ̀ tẹ̀lé ní títí fi lọ́kàn Ànábì sallallahu alaihi wasallam níbi pé lágbájá ó kọ́ tàmẹ̀dò ó kọ́ lámáyín bá ṣe ń gbà lọ́dọ̀ ara wọn nìyẹn. èyàn bá gba Al-Qur'an látẹnurú àwọn ẹni bẹ́ẹ̀ yóò fi ní lọ́kàn balẹ̀ láti lè rí wípé ibi tí èyàn ti fẹ́ kọ́ Qur'an ibi tó fi ní láyà balẹ̀ tí yóò sì ní kàkàkùkà ní. ihun ta sì bùkátà náà nìyẹn bí kàkà dáadáa nítorí àṣẹ Ọlọ́run ọba ló ní wa rattilil Qur'ana tartila tó ṣe ń gbáyà yìí túmọ̀ sí pé kàkà Al-Qur'an ní kíkà dáadáa. ǹjẹ́ ojú kòkòrò wa lè ní a gbé láti rí Suratul Mulk a wo kí ni àwọn ìdájọ́ mélòó kan tọ́lọ́run ti ní pé ká ti mẹ́nu bà rí ìbá jẹ́ látọjọ́ pípẹ́ ìbá jẹ́ ní tuntun. a yẹ àwọn ìdájọ́ yìí wò lọ́kọ̀ ọ̀jọ̀kan nínú Al-Qur'an nínú Suratul Mulk. kí Ọlọ́run bá ọba lékè ọlá kó jẹ́ kí kíkà tá fẹ́ kà kó ṣe dédé bó ṣe fẹ́ kó wá fi yé wa àtàwà àtẹ̀yìn wọ́lá ẹnu rẹ̀. Bismillah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج
سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كريم لهم مغفرة وأجر كبير. نعم. Suratul Mulk, ọ̀kan nínú àwọn súrà tí ọ̀pọ̀lọpọ̀ wa náà máa ń sábà kà. Ìyẹn lè fi ṣàdúà tó ọ̀rọ̀ Ọlọ́run ni, kéèyàn kà kó fi béèrè ohun tó fẹ́. Ànábì sallallahu alaihi wasallam òun náà sì gbà wá níyànjú pé kéèyàn máa kà kó tó sùn. Mímọ̀ kà rẹ̀ kó tó sùn, sábàbí ni ó jẹ́ fún níbi àkóyọ níbi ìyanu sàárè. Àmọ́ kíkà tí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń kà ó láṣìṣe nínú àwọn nǹkan tá ti kọ́ kọjá tá rán ra wa létí. Òun ni pé kí bá fẹ́ ka Al-Qur'an ká má ka Al-Qur'an pẹ̀lú ìkánjú. Ká má ka Al-Qur'an pẹ̀lú ìfàyàbalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Yóò jẹ́ kí ládá wa kó pọ̀. Bákan náà, yóò jẹ́ kí ohun ta fẹ́ kà kárí kà láàrínyanjú. Bismillahirrahmanirrahim. Ká gbé lérí isti'adha, a'udhu billahi minash shaytanir rajim. بالله لا تفخيم اللام لفظ الجلالة أقول سأعوذ بالله أنا أقول لدادا بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رجيم رحمن رحيم راتو أمبه إذا جاء تفخيم قولا واحدا ìyẹn ni pé àní ò sí lérí ẹ̀ ra maftuha fathatan asliya tafkhim náà ni dájọ́ rẹ̀. Kò bá ma wà ní ìbẹ̀rẹ̀ gbólóhùn kó wà láàrin, àbí kó wà ní parí, táà sì fẹ́ dúró lórí ẹ̀, a ṣe tafkhim. Irú rẹ̀ náà ni tabaraka rọ àrin ló wà, tabaraka alladhi biyadihil mulku, ba al-maddul asli. Ohun gbọ́dọ̀ dùn lẹ́nu yẹn débi kí a sọ tabarakal ladhi àti ṣe nǹkan kàtà bá kàbẹ̀. Ba al-maddul asli yumaddu bi miqdari harakatayni. Mouvement méjì la máa fi ń fa tí ń dúró seconde kan. Barakal ladhi dhi tó ń bẹ̀.
maddul asli lòun biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. shay'in in tanwin qaf tali إخفاء حقيقي إخفاء التنوين عند القاف قدير دير رضو أني باريني رساكنا سكونا عارضا رنا وبسكون àwọn aláfún ní sùkún nítorí bá fẹ́ dúró ó sì wá gbà bẹ́ẹ̀ ihun tó ṣáájú ẹ̀ òun náà ni ya'ul maddu as-sakina ihun tá sì kọ́ ni pé tí ù yá bẹ́ẹ̀ bá wá ihun tó ṣáájú ẹ̀ sì gba kasra ihun tó ṣáájú yá yìí òun gba kasra ní rọ́ wá ní parí sáàkínà níbẹ̀yẹn a ṣe tarqiq tabarakalladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir. ká má gbàgbé tá bá fẹ́ ṣe ikhfa fún qaf àtàwọn huruful ittibaq هنا ni صاد ضاد طاء ظا في وكان قاف إخفاؤنا ما هو هنا من توني تفخيم تياديا نينو شيء قدير. هذه قراءة صحيحة بعون الله بقولوا يندالهم بين يوكا يوفي قراءة جوكو. الذي خلق الموت والحياة أنيسو ليبلوكم تباسو بويا بانو بويا ميم بابك بسكون أمنشي قلقلة ما تو على كوني أجي قلقلة صغرى ليبلوكم أيكم أحسن عملا. كم ميم ساكنة إظهار شفوي يعني بارا في تجارة في تتي أفي هنگ بارا في تني نبا دوبا سكون كم ihun tó sì jẹ́ ká ṣe ìzàhárò ẹ̀ kìí ṣe bá ló tẹ̀lé kìí ṣe mím ló tẹ̀lé mím bá tẹ̀lé àbí bá ẹgbẹ́ bá tẹ̀lé àbí bá ẹgbẹ́ bá tẹ̀lé mím ẹgbẹ́ bá tẹ̀lé àbí bá bá tẹ̀lé ìdájọ́ ó yí padà bàbá nǹkan àtùmọ̀ sọ ahsanu amala tàbá dúró yẹn bí mo ṣe dúró bẹ́ẹ̀ lọ́la tanwin tó wà lórí lam amala èyí ńlá ń pè ní maddul iwad nínú àwọn gata di kọ́kọjá fífà rẹ̀ ò sí ju miqdar harakatain tí jẹ́ movement méjì tí ń dóòdó ṣùgbọ́n kan amala èyàn ní sọ amala èyàn sì ní sọ amala ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. غفور níbi ihun tó ṣáájú rọ́ òun náà ni wáwù tó gba sukun ihun tó sì tuwá ṣáájú wáwù náà gbàdọ́ mọ̀ rọ́ náà sì ní afúní sukun ní títorí bá fẹ́ dúró ìdájọ́ rẹ̀ ṣá tafkhim qawlan wahida
وهو العزيز الغفور. الراء ساكنة سكونا عارضا لأجل الوقف. أفنرانا نسكون نتون بافدورو. وقد سبقها ساكن تشنغ بمتوسي شاجورة سكون مسبوق بضم. ihun tó gba sukun yìí tá mọ̀ sí wáwò yìí ihun tó ṣáájú ti ẹ̀ náà ó gba dhamma. wa huwa al-azizul ghafur. Ghafur tafkhim la ṣe ó yàtọ̀ sí qadir tá ṣe tarqiq. Lọ́dọ̀ púpọ̀ nú àwọn èèyàn àwọn kan ka Kùránì lọ ni ó tafkhim ó tarqiq kò kàn wọ́n tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. a'ti kulli dhi haqqin haqqahu fún kankan ní ẹ̀tọ́ rẹ̀ wa tajwid at-tahsin wọ́n ta sí ń pè tajwid òun náà ní ká ṣàtúnṣe nǹkan kó lè dáa. الذي خلق 7 سماوات طباقا. 7 أتي صورة القلة البادلة. سماوات طي إخفاء حقيقي. إخفاء التنوين عند الطاء. سماوات طباقا مد العوض أتي صوت عليه. ما ترى في خلق الرحمن من تفاوت. ما ترى را تفخيم الراء را تو أم بأشي تفخيمه جاجبي يوم تاتيكو نقاعدة هي رجل تاتيكو خلق الرحمن روح تركيك لا تفخيم لا شيفون راي هنا بابا. من تا إخفاء حقيقي. إخفاء النون الساكنة عند التاء. فارجع البصر هل ترى من فطور. فارجع البصر أوراني ساكنة سكونا أصليا. راني أبا سكون ني سكون دو شيء كي شيء تاياو سكون تو جاي ìpìlẹ̀ lóhùn. فارجع البصر àrírọ̀ ọgbà sukun ihun tó ṣáájú ẹ̀ ó wà sáàkìnà òun náà ni alif. ihun tó ṣáájú ti ẹ̀ náà maftuh. rọ́ yẹn sukun asli sí ni. ìdájọ́ rẹ̀ tafkhim. farji'il basara hal tara min futur. hal tara min futur. فارجع البصر را تفخيم لونا. هل ترى را
tafkhim bákan náà. هل ترى من فطور فطور تفخيم gẹ́gẹ́ bí غفور tasọ́lẹ́kan. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ثم ارجع البصر رانا كان لتوا ساكن سكونا أصليا ó gba sukun ní sukun tó jẹ́ ti ìpìlẹ̀ tó ṣe wípé sukun ṣáájú ti ẹ̀ náà ohun tó wá ṣáájú sukun ní òun náà ni fatha ثم ارجع البصر أشي تفخيم ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا وهو حسير ينقلب إليك البصر الراء مضمومة راء توانبه أقوى ضمة تفخيم الأشي ننبع تسنبتي الراء بقى مفتوحة ó wà níbẹ̀rẹ̀ ó wà láàrin ó wà parí àbí madmuma tafkhim la man ṣe wa huwa hasir tarqiq òun náà dàbí qadir. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alaihi wasallam. Ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kó ẹ̀kọ́ tó péye nípa sunna. ولقد زينا السماء الدنيا بمصابيح. àwọn ìdájọ́ tó jẹ́ ti rọ́ ló pọ̀ jù tí a mú àlàyé ẹ̀ jáde ṣùgbọ́n yẹ ká tún máa rántí àwọn ìdájọ́ tá ti ṣe kọjá tẹ́lẹ̀. ثم ارجع البصر كرتين tí ẹ bá lọ dúró كرتين مد اللين ولا ماشي مد اللين أريا ساكنة قبلها مفتوح أبي واو ساكنة قبلها مفتوح توسي ينبي أرى فيك ولين يانا أبو ولين واونا ثم ارجع البصر كرتين كرتين فندبا دورو مد اللين تمام فاني مقدار حركتين أو 4 أو 6 حركات. كرتين ينقلب أتي صراء إخفاء تله إخفاء نون ساكن عند القاف ينقلب إليك البصر خاسئا وهو حسير خاسئا
أمو إدغام ناقص بقنة إدغام التنوين عند الواو ولقد زينا السماء الدنيا ولقد دل قلقلة الدال زينا النون المشددة إظهار الغنة عند النون المشددة زينا السماء الدنيا سماء المد الواجب المتصل ندي توري همزة قولوا ألف توجو وقو نينو عرفي كنا تي همزة والين يا ألف تنجو وانينو بولون كنا تيو شيقين السماء يمد بمقدار ست حركات أقول فاني فيفا 6 حركات واجب yìí mú táàmù kan ọ̀làkọ́ zayyana sama ad-dunya bimasabi àwọn kíkà bẹ́ẹ̀ ó lábùjẹ̀kù tó pọ̀ walaqad zayyana sama ad-dunya dunya a lè ṣe idgham bó ṣe jásí pé nun ìyá ló tẹ̀lé nun sákínà ìyá tẹ̀lé ṣùgbọ́n a ní ṣe idgham ìtì ń bẹ nínú àwọn kẹta tí kọ́ngbà tàbí ń kọ́ idgham táǹkọ́ ahkam nun sákínà ti wa tanwin ká tó lè ṣe idgham nun sákínà lọ́dọ̀ kanú àwọn àràfí náà a rí pé wọ́n nínú gbólóhùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ a bá jọ wà pọ̀ nínú gbólóhùn ẹyọ kan idgham ò lè ṣe mọ́ idhar mutlaq dunya bọ́lọ́run ṣe sọ kalẹ̀ ní ẹta fi ń ka nínú al-Qur'an a rí bẹ́ẹ̀ nínú gbólóhùn sinwan a rí bẹ́ẹ̀ nínú qinwan aribẹ́ nínú bunyan sinwan qinwan àti dúníyà kò sí idgham idhar mutlaq bí masabih tàbá dúró ni o abá dúró di maddul arid lissukun àmọ́ tàbá tẹ̀síwájú bí masabiha wa ja'alnaha rujuman lishayatin rujuman li idgham kamil bighayri gunna idgham at-tanwin 'inda al-lam wa a'tadna lahum 'adhab as-sa'ir وللذين كفروا تفخيم قصيان يعني وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير كما بقى أقوى مخارج الحروف أتعن صفات الحروف وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير كما سو مصير أبيكا سو مصير أبيكا سو مصير لا كيش مسي كيش سين كيش مصير كيش مصير كيش مصير وبئس المصير ẹnu náà kọ̀ wọ́n papọ̀ díẹ̀ ni idha ulqu madul jaiz al-munfasil idha ulqu fiha sami'u laha shahiqan wa hiya tafur takadu tamayyazu min al-ghayzi كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير gbogbo àwọn ìdájọ́ tàǹgbà rẹ̀ kọjá ìyà àwọn kẹta ti sọ lókè nísìnyí
قالوا بلى قد جاءنا المد الواجب المتصل جاءنا نذير فإخفاء التنوين عند الفاء فكذب القلم وقلنا ما نزل الله من شيء تابع في الدرو شيء مدولين إن أنتم إن إظهار حقيقي إظهار النون الساكنة عند الهمزة إن أنتم إلا في ضلال كبير ترقيق فراني وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنب إقلاب النون الساكنة عند الباء كما بقى إقلاب باشن كإقلاب باشن شيء إقلاب نينو كاكيكا بينا لما شيء إخفاء كما بقى قاعدة أنا أقول يفراسي ẹlòmí ó ní bidhanbihim yóò pẹ̀lú pọ̀ bidhanbihim àṣìṣe sí ni bidhanbihim ibikíbi tàgbé lè rí nítorí pé kí ni qaida Jamzuri takọ́ ó ní wa thalithul iqlabu inda al-ba'i miman bi gunnatin ma'al ikhfa'i ìdájọ́ kẹta fún ahkam nun sakina wa tanwin òun náà ni al-iqlabu inda al-ba'i ìyẹn ni pé tabari nun sakina àbí a rí tanwin lọ́dọ̀ bá ìyẹn ni pé bá ló tẹ̀lé kanú wọn iqlabu nun sakina wa tanwin miman ká sọ nun sakina àbí tanwin ká sọ di mim bí gunna ká sì fún ní ìrànmú ma'al ikhfa lẹ́ntí sí ń gbé mim na pama mim ta sọ nunda àbí ta sọ tanwinda báwo la wá ń gbé mim pama gbà ibi tí yẹn púpọ̀ ìfurasí nínú nǹkan kíkà wọn nìyẹn mim harfu shafahiyya aw shafawiyya arafi kan ni tí ń bá ètè ṣiṣẹ́ tá fi gbọ́hùn mim ètè ó papọ̀ àwa sọ tabaso zam agbóhùn mím ni wọ́n sì ní ma'al ikhfa kágbé mím náà pamọ́ ó di zam àníjẹ́ kéde papọ̀ kí ikhfa náà lè ṣẹlẹ̀ lérí mím náà a máa sọ iqlabu nuni sakina inda al-ba fa'tarafu bi dhanbihim fasuhqan li أصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب هم بي ẹ̀rí pé ohun tó ṣẹlẹ̀ nínú ìkìláàbù ló tún padà wá jáde níbi nísìn tẹ́lẹ̀ mím táàrí àwa la fi nǹkan kíkà fi sọ ohun tó wà ń bẹ̀ di mím ká tó máa dùn pamọ́ eléyìí mím táàrí ni yakhshawna rabbahum bi ẹni tó bá sọ rabbahum bil ghaib ó ka nǹkan ṣùgbọ́n ó ṣìṣe díẹ̀ a rí mím sákínà bá wa tẹ̀lé ngbàtà yí mím nun sákínà di mím tẹ́lẹ̀ bá tẹ̀lé ibi ari mim sakina bá wa tẹ̀lé ohun à ń pè wọ́n ní ikhfa ash-shafawi mẹ́ta ni wọ́n ikhfa haqiqi iqlab àti ikhfa ash-shafawi kíkà kan náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ní yàtọ̀ síra wọn ní sábàbí fi yàtọ̀ إن الذين يخشون ربهم بالغيب لهم
مغفرة لهم ميم ساكنة بعد ميم متحركة أنقني إدغام متماثلين كما بقول إدغام الصغير والميم إن تجي قبل الهجا لا ألف اللينة لذي الحجا أحكامها ثلاثة لمن ضبط إخفاء ندغام وإخفاء إظهار ندغام وإخفاء فقط أو إخفاء ندغام وإظهار فقط. فالأول الإخفاء عند الباء وسمه الشفوي للقراء والثاني دغام بمثلها أتى وسم دغاما صغيرا يا فتى. إبل الله لهم مغفرة والثاني دغام بمثلها أتى تباري ميم تبوا واجو ميم به ميم كوكو ساكنة إكيجي متحركة أني أنبني إدغام متماثلين وسمي دغاما صغيرا أتنبني إدغام صغير. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر أجر إخفاء التنوين عند الكاف كبير gbogbo bẹ́ẹ̀ a ń rí tarqiqur ra fífàtà sí ń fà fi dúró láti gbàtà ti gbé wa huwa ala kulli shay'in qadir wa huwa al-azizul ghafur gbogbo fífàtà ń fà fi dúró ni òun la ń pè ní kíni al-maddul arid lis-sukun èyí tó pinnu ẹ̀ ní ká fà ní sita harakat abafa arba mẹ́rin kò tí burú jù ìyára wa pọ̀ jù láti máa fa méjì àmọ́ ó yẹ ká máa fa kó ló máa lọ mẹ́rin kó lè máa yàtọ̀ sí madul asli. Naam. أعوذ بالله من الشيطان الرجيم وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ليس إنه إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. وأسروا قولكم أو اجهروا به. أرى تفخيم الراء رو أوج قلقلة الجيم. إنه عليم بي إقلاب التنوين عند الباء بذات الصدور دور تفخيم فراء. ألا يعلم من خلق وهو اللطيف الخبير ترقيق.
هو الذي جعل لكم الأرض أرض الراء ساكنة سكونا أصليا أرض أش تفخيم نindon be sukun asli ni belege ro hamza zi shajwe fatha shajwe harfu istila lotu walenye famshu fi manakibiha wa kulu min ri tarqiq ra المكسورة را ضبك بكسرة على طول تركيكني وإليه النشور أأمنتم منتم إخفاء نقبل وادي أعني قبل جاء منتم أقبل شبيه أو إخفاء لدى قف لدى صد لدى طا أقبل صد منتم قد بيدغام أأمنتم من إدغام متماثلين أأمنتم من في السماء أتز السماء تلمد الواجب أي إدغام ناقص بقلنا إدغام نون ساكنة عند الياء أن يخسف بكم الأرض فإذا هي تمور أرض راد أم مفخمة أم أمنتم من في السماء أن قلقلة راد أم را سكونا أصليا قبلها ضم تفخيم أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير فستعلمون nínú táhàn àwọn létí nígbàtà fi ń kọ́ mọ́dù a ní mọ́dù kò ní ṣe pẹ̀lú gúnnà pẹ̀lú ìránmú pàtàkì jù tó bá jẹ́ ń gbé ara fi mọ́dù náà tàbá ríbu ṣe àrí nun àbí mím nun àti mím ara fi méjì tó ní tí ń bá gúnnà ìránmú ṣiṣẹ́ nìyẹn béèyàn ò bá wá ṣọ́ra tán bá wà ní parí gbólóhùn tá fẹ́ fà fi dúró èèyàn mọ̀ ránmú nínú fífà náà tí ó sì jẹ́ káránmú ẹlòmí wọn ni fasata'lamuna ẹ̀rí mú tí o bá fẹ́ mọ̀ bóyá ọ̀rán mú àbó ọ̀rán mú gbà tó bá ń fa mọ́dù fọwọ́ dìbò ẹ̀ báyìí fasata'lamu ìbẹ̀rẹ̀ pípè mímú náà ìránmú wà nítorí bára fi ìránmú rọrùn náà àmọ́ fífà náà gbọdọ̀ ní ìránmú fasata'lamuna kayfa nadhir ẹ̀rí nadhir mo fọwọ́ sí mi fọwọ́ sí òun ò ní ìrànmú bẹ́ẹ̀ náà ni gbogbo mọ́dù gbọdọ̀ ní ìrànmú àwọn ká máa sọ ta'lamuna àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìrá tí ò jókòó وَلَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيرٌ نعم أعوذ بالله من الشيطان الرجيم أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن ينصركم
ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أولم يروا إلى الطير فوقهم صافات مد اللازم الكلمي مثقل مد اللازم تا بغبغبي ngba ta fa ke obushi awa ngbe sukun lo tẹ̀lé nínú ta fi ma gbé sukun ló tẹ̀lé madu òun ni kí shadda tẹ̀lé sọ́fàtín fa tó wà ń bẹ fa shadda fa méjì nìyẹn fa méjì tó ṣe ń gbé àkọ́kọ́ gba sukun èkejì gba haraka ó wá ṣẹlẹ̀ sórí gbólóhùn kò ṣẹlẹ̀ sórí àràfi èrí gbólóhùn ni sọ́fàtín wayaqbidun المد اللازم الكلمي مثقل أبورو فا 6 حركات أبورو دين كان 6 mouvements تنجي 3 secondes ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير a ti ń ṣọwọ́ fún wa pé aago wa ti lù àti ìbàdílẹ̀ a tún máa tẹ̀síwájú níjọ́ mi pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àránṣẹ́ rẹ̀ àmọ́ tá bá mú Suratul Mulk lọ́la pé ó jẹ́ súrà tí bí gbogbo èèyàn bá tẹ̀ mọ́ odidi Al-Qur'ani ká ọ̀kan nínú àwọn súrà tí a máa ń sábà kà jù ni kò wá ní da ká máa kà kó wájá sí pé àṣìkà wà pọ̀ nínú ẹ̀kọ́ tá ń kọ́ kárí wọn fi pe àwọn èèyàn sákìyèsí pé ẹ ṣọ́ra fún kàbá ẹ ṣọ́ra fún kàbá yìí o níjọ́ mi insha Allah látùmọ̀ ní tẹ̀síwájú èmi àti kọ́lọ́n mọ́ ṣe lè láàrin mọ̀ fún wa gbogbo yìí tájọ sọ fúnra wa kọ́lọ́n jẹ́ ó ṣe wá láǹfààní ibi tá bá kù sí Ọlọ́run kó ṣàforíjì fẹ́mi àti wa sallallahu ala sayyidina Muhammadin وعلى آله وصحبه وسلم سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم